Otasansan rédíò and TV. Erin ti wó o, àjànàkú ti sùn bí òkè, olówó ti lọ, ọlọ́lá ti lọ. Gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ó ti lọ o. A kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Níbi tí ìròyìn yẹn níbi tó ká wa mọ́ òun náà ni a ní ká ti mú wá fún yín. Ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ondo ọlọ́lá jùlọ Rotimi Akeredolu ọmọ ti dágbére fáyé, ó ti rè wàlẹ̀ àṣà, ó tún di bẹ́ni jọni bẹ́nìyàn jẹ́nìyàn, ó tún di láéláé. Àṣọ lówó a máa kú, àṣọ lọ́rọ̀ àṣẹ a máa rọ̀rùn alákejì, àṣẹ bọ̀rọ̀ kẹ̀ní, àṣẹ a máa rè wàlẹ̀ àṣà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ó ti dágbére fáyé o ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ lókè òkun. Àìsàn gómìnà Rotimi Akeredolu kìí ṣàná ló bẹ̀rẹ̀, kìí ṣèjẹta, kódà kìí ṣọ̀sẹ̀ tó lọ. Àìsàn ọ̀hún ó ti ń bá Rotimi Akeredolu ó ti ń bá fínra ọjọ́ ti pẹ́, ọ̀nà ti jìn, tó sì jẹ́ pé wọ́n náwó wọ́n nára gbogbo ìtọ́jú tó yẹ tó tọ́ ó ní wọ́n fún gómìnà Rotimi Akeredolu. Ṣùgbọ́n Yorùbá ní ọ̀tọ̀ ni kú ọ̀tọ̀ láìsàn. Pẹ̀lú gbogbo ìtọ́jú tí wọ́n fún gómìnà Rotimi Akeredolu, ó pàpà dágbére fáyé o, ó pàpà fàyè sílẹ̀, ó lọ bá ẹlẹ́dàá rẹ̀, ó Jepe Ọlọhun. Ẹni ọdún mẹ́tàdínláàádọ́rin 67 years ó ní gómìnà Rotimi Akeredolu kó tó dágbére fáyé, kó tó ja wàhálẹ̀. Rotimi Akeredolu ó bímọ, ó láya, ṣùgbọ́n ikú kò mọ̀ pé èèyàn lówó, kò mọ̀ pé èèyàn lọ́lá, kò mọ̀ pọ́lọ́lá léèyàn, kò mọ̀ pálágbára léèyàn, kò mọ̀ pé èèyàn bímọ, kò mọ̀ tí ò bí. Tó bá ti dé ó dé náà ni. Àbí Olódùmarè kó bá ní rọ àwọn ẹbí, ará, ọmọ, ìyàwó tí gómìnà Rotimi Akeredolu tó fi sáyé lọ, kó bá mi Èdùmàrè kó bá ní dúró tì wọ́n, kó bá ní ṣọ́ wọn, kó sì bá ní tù wọ́n nínú, torí pé ó lágbára, ó lágbára. Ó máa ń dùn ni tí ẹni bá kú, téèyàn ẹni bá lọ, a máa dùn ni pípọ̀ pípọ̀. Ṣùgbọ́n kí la fẹ́ ṣe f'Olódùmarè? Ẹjọ́ wo la fẹ́ bọ́lọ́run bá rò? Kóòtù wo la fẹ́ mọ́lọ́run bá lọ? Ṣebí gbogbo ẹ̀dá tó bá ti wáyé òun náà ni ó máa tọ́kú wò, gbogbo ẹ̀mí pátá òun náà ni ó máa tọ́kú wò. Àsìkò oníkálukú lọ́sọ̀tọ̀ọ̀tọ̀, sábàbí kú kò sì jọra wọn. Kọ́ba Èdùmàrè kó bá ní tẹ́ Rotimi Akeredolu gómìnà ìpínlẹ̀ Ondo, kó bá ní tẹ́ sáfẹ́fẹ́ rere o, kó bá ní pàṣẹ rẹ̀ rẹ́, kó bá ní forí jìn, kó sì bá ní gba àbọ̀ rẹ̀. Tó tá a bá tún ti gbọ́ tuntun, tá a bá tún ti rí tuntun, á tún padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí
gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé lórí ìkànnì wa bó ṣe ń lọ òun náà ni àmọ́ mú wá fún yín lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá ó lágbára o.